omi tuntun kìrú ẹja tuntun wà ní odò ẹ̀tún máa gbá. bẹ́ẹ̀ ni o ṣètò omi tuntun bá rú lódò. ẹja tuntun ala ẹbújá lómi. ìyẹn ló dífá fúngbà òtútù lálẹ́ gbòò nípínlẹ̀ ọ̀yọ́ bí òṣùmàrè tíjọba gómìnà ṣèyí mákindé omi tuntun fi ń ṣe ohun gbogbo lọ́tùnlọ́tùn lórí àpèrè tó fi délé akéde tiwa. ẹ̀yin olólùfẹ́ ilé akéde ẹ kú àlejò ààrẹ ọ̀nà kakanfò lẹ̀ yorùbá Ìbà Gani Adams. tí ó gún wá sórí àkànṣe ètò ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí láago 10 àbọ̀ òwúrọ̀. gbùngbùngbùn láàrin àwọn orí adé ìyapẹnu láàrin àwọn olókọ̀ọ́lókọ̀ tó fi mọ́ òṣèlú bòbò pa bòbò bù lẹ́sẹ̀ láàrin ọmọ Odùduwà àkìtìyàn kí láàrin ọ̀nà kakanfò ń ṣe lórí ẹ̀. ọ̀rọ̀ àtúntò orílẹ̀-èdè wa Nàìjíríà tẹnu òṣèkan lórí rẹ̀ ńkọ́ tó fi mọ́ ètò ààbò nílẹ̀ yìí tógun ìjínigbé tó ń ti rògbòdìyàn Fúlàní darandaran tó wà yìí kánnámọ́ lọ́rùn ẹ̀dùn náà o odò wo la fẹ́ da ọ̀run lásì lórí wọ̀nyí ìbéèrè sùn dálẹ̀ sùà. gbẹdẹgbẹyọ láṣètò ọ̀hún níbi táwọn àgbà ọ̀jẹ̀ lọ́lá ọ̀sanyìn àti kúnlé junaid ti lè ṣẹ̀wà BCOS pẹ̀lú abọ́ládé salami ti Fresh FM yóò gbé máa tukọ̀ ètò tẹ̀yìn ara lẹ́nu ó sì máa tẹ Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams láago. pẹ̀lú ìgbà ọ̀tun tó lalẹ̀ wù nílé akéde lóòrèkóòrè lẹ́mọ̀ pàdé àwọn ẹja ńláńlá láwùjọ wa àwọn ọ̀tọ̀kùlú nílẹ̀ yìí lórí àwọn ètò wa gbogbo. àkànṣe ètò lórí BCOS TV àtàwọn rédíò wa káríkárí lọ́jọ́ Thursday ọ̀sẹ̀ yìí. Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ló ń bọ̀ o.